gbogbo ọmọ Nàìjíríà mo kí yín o, a sì kó àsìkò yìí, àwa láàborí ogun kòró ò ní borí wa láṣẹ Èdùmàrè. Mo kíjọba Nàìjíríà látòrí ìjọba àpapọ̀ lórí ìjọba ìpínlẹ̀, ẹ kú iṣẹ́ takuntakun lórí coronavirus àtìtọ́jú àwọn aráàlú lágbára lọ́wọ́ Ọlọ́run Olódùmarè. Gbogbo ń tẹ́ ẹ bá gbélé ayé yín ṣe pátápátá òun náà lẹ́ẹ̀ jèrè tọmọtọmọ tayataya láṣẹ Èdùmàrè. Ẹ sì ti kú àṣẹ̀yìndé Tábà Kyari, ọjọ́ òkú jìnnà síra wọn lágbára Ọlọ́run ọba. Kò sádùúrà fòkú o, bí àṣà Yorùbá iṣẹ́ ọwọ́ rẹ̀ náà ni yóò máa tọ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ lẹ́yìn ikú Kyari ó ti fi hàn dájú wípé inú dúpúlẹ̀sì òun náà ni bàbá dé sí lọ́dọ̀ Ọlọ́run ọba Àláwù. Kódà tí wọ́n bá ń ṣòṣèlú lọ́run, ipò ààrẹ ń dúró de Tábà Kyari láìpẹ́ láì jìnnà. Ọ̀rọ̀ oúnjẹ tíjọba ní kí wọ́n máa pín fáráàlú ni mo fẹ́ bù kẹ́lù. Yorùbá bọ̀ wọ́n ní tá a bá tá a máa ń tọ́ ni, tá a bá tá a wá tọ́, wọ́n ní a máa dẹrùn dín o. Bílíọ̀nù níjọba sọ pé àwọn gbé kalẹ̀ fáráàlú, ìjọba kan tó sọ pé àwọn ń pín oúnjẹ. Síbẹ̀síbẹ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ń pariwo lórí rédíò àti tẹlifíṣàn wípé ebi ń pa wọ́n, ìṣẹ́ mú àwọn, èèyàn sì má wọn pẹ̀lú. Àwọn kan tiẹ̀ sọ pé ìrẹsì agolo 3, àlùbọ́sà àkòso àtàbọ̀ gàrí kan níjọba ń fà wọ́n. Ìrọ̀lẹ́ ń pa mọ́jọba wa o. Èyí lèsì tí mo fáwọn èèyàn. Káì, èébúlẹ̀ nìkan fi dá mi lóhùn. Ó ní ẹgbẹ́nu burúkú sọ̀hún, tó bá rú yín lójú ẹ lọ ṣèwádìí ọ̀rọ̀. Ìwádìí mi bá bẹ̀rẹ̀ látòrílẹ̀-èdè Nàìjíríà, mo sì parí rẹ̀ sílẹ̀ Gẹ̀ẹ́sì. Ìyẹn ló jẹ́ kó yé mi yékéyéké wípé ìyàtọ̀ ńlá wà láàrin olùṣọ́ àgùntàn àti àwọn olùṣọ́ màálù. Ohun tí mo bá pàdé àló fìdí ọ̀rọ̀ múlẹ̀. Nàìjíríà, ìlú tó ń sàn fún wàrà àtoyin, ìyà wa ń jẹ aráàlú bí àgùntàn tí ò lólùṣọ́. That is what she said yesterday. And if you have more than 5,000 naira in your bank account, you are getting nothing. You see what a Fulani woman telling you, a old Yoruba woman, all this money they are sharing come from the south. The royalties they get, the money they get from the waterways in the southern part of the country, and with the crude oil money from the Niger Delta, they are sharing it, giving them to the north. And Lagos is getting nothing. See, how many houses? How do I take care? Àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti ṣàfihàn bí ìjọba ṣe ń ṣètọ́jú aráàlú sí. A gbọ́ nínú ìròyìn wípé àwọn òyìnbó ń fáráàlú wọn lóúnjẹ, bẹ́ẹ̀ sì ni wọ́n ń fún wọn lówó. Irọ́ la pé o, àfìgbà tí mo bá fọ́nrán yìí pàdé lórí ayélujára. Hello, Good o. Ẹ ti rí tí ìjọba London gbé wá fáwọn aláàárọ̀. Wọ́n ṣàdúrà lọ́wọ́ náà gbèsè náà. Wọ́n tọ́ ní ká jẹ ìwé o. Ṣé tí wọ́n ṣe? Kódà wọ́n tún fún wa ní èso pàápàá. Ẹ ti dá ẹ ti rí àwọn èso. Ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, gbogbo nǹkan lẹ̀ ń kọ́ lọ́dọ̀ òyìnbó. Kí ló dé tẹ́ẹ̀lì kọ́ bóyìnbó ṣe ń ṣètọ́jú àwọn èèyàn tiwọn, tí wọ́n ń ka àwọn èèyàn wọn kún èèyàn tí wọn ò kà wọ́n kẹ́ranko. Tẹ́ ẹ bá fẹ́ fáwọn aráàlú lóúnjẹ tàbówó, ẹ tẹ̀lé ìlànà ìjọba Gẹ̀ẹ́sì yìí. Kò sí ilé táwọn òṣìṣẹ́ oníná mọ̀nàmọ́ná ọ̀mọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà bí wọ́n bá fẹ́ pín bíìlì NEPA. Àní bí wọ́n ṣe ń pín bíìlì NEPA kí wọ́n pín oúnjẹ àtowó fáráàlú bẹ́ẹ̀. Ṣèbí béèyàn bá so ẹran mọ́lẹ̀ dandan ni o kó fẹ́ràn òun lóúnjẹ.
ẹ̀yin ò ṣe ètò tó tọ́ kẹ́ ẹ tó kéde kólé ó gbélé fáráàlú nínú ebi. àṣé ohun tóyìnbó rí nìyí tí wọ́n fi wá wé àwọn ẹranko inú igbó. àṣé wọ́n ti rí nǹkan kó tó di pé wọ́n fi ìran áfíríkà mọ̀ wé ẹranko inú igbó. ẹ̀gbọ́n náà, ǹjẹ́ ẹni tá a bí gẹ́gẹ́ bí èèyàn tí kò sì ṣẹ́jẹ̀ ẹranko lára rẹ̀ ǹjọ́ lè máa wà àwọn èèyàn rẹ̀ níran báyìí kébí sì máa lù wọ́n pa? òyìnbó ẹ má yọ̀ wá mọ́ o, a ti ṣubú a ó sì padà dìde láṣẹ Èdùmàrè. ìran áfíríkà kì í ṣe ẹranko, àwòrán ọlọ́run olódùmarè ni wá o, a ò sì sílùú yàn, olórí la ṣèyàn. ìṣẹ̀lẹ̀ ń bọ̀ wá ṣẹlẹ̀. gbogbo ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ dákun ẹ yá mi létí yín, ẹni bá létí kó gbóhùn Ayégbókìkí ń sọ. àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bọ̀ wá ṣẹlẹ̀ lẹ́yìn ogun kòró. ìjọba tó bá lóúnjẹ nílé nìkan ni ò ní fara gbà. ẹ kówó tó níye sórí iṣẹ́ àgbẹ̀ ká sì kún fàdúrà gidigidi kógun òyìn má bàa ṣẹ́yọ lẹ́yìn ogun kòró. ọlọ́run olódùmarè mo fi bẹ̀ yín o, ẹ dákun ẹ gbà kìlọ̀. Ṣèyí Mákindé ọmọ Látúbọ̀sún gbà kìlọ̀ ní gbogbo ayé fi ń rọ̀jò àdúrà lé lórí. ẹ jẹ́ kí Àmọ̀tẹ́kùn ò bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíá bí wọ́n ṣe ń ṣọ́ ilé kí wọ́n máa ṣọ́ àwọn oko wa káàkiri ilẹ̀ káàárọ̀ òjíire. Ṣèyí Mákindé o, ọmọ Látúbọ̀sún, ọ̀rẹ́ mẹ̀kúnnù, dákun mọ́ gbàgbé ìmọ̀ràn mi ọjọ́ sí o. bíjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ń pèsè oúnjẹ tí gbogbo Nàìjíríà ó máa jẹ, àjẹ́ wípé ẹ ti fìtàn rere balẹ̀, orúkọ rere yín ò sì ní parẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́, lórílẹ̀‐èdè Nàìjíríà àti ní gbogbo àgbáyé. èmi kì í ṣe wòlíì o, iṣẹ́ alóore ni mò ń ṣe. iṣẹ́ tá a bá sì rókò ní jẹ́fẹ́yẹ, èyí tá a rọ́fà ní jẹ́fàmọ̀tẹ́kùn. iṣẹ́ tí bàbá mi ọ̀rọ̀ rán mi òun náà lèmi ń jẹ́ o. ọmọ ọ̀run tó ti jíṣẹ́ oríran o fáwọn ìjọba Nàìjíríà. ẹ̀yin ìjọba wa, àtúnṣe tó bá tọ́ òun náà ní kẹ́ ẹ ṣe o, kókè tí ó tó bọ́ọ̀rù mọ́ yín lọ́wọ́. àríṣe báyìí náà láríkà, àríkà bàbá àrìgún. gbogbo ń tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tàn náà ni ó padà dì tó bá di lọ́jọ́ iwájú o. ẹ jẹ́ á ṣe rere ẹ̀yin ìjọba wa, káyọ̀ lè máa sọ rere nípa tiwa. tó àbọ̀ mi rèé o, gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. mọ́ra jìgì kó o dúró gbágbá. má ìdáwọ́ dúró ọ̀rẹ́ mi, ìbẹ̀rẹ̀ láwa o. tara ṣàṣà má ṣe mọ́wọ́ lẹ́rán. bá o kú iṣẹ́ òótọ́ o làwọn àgbà ń wí. jọ̀wọ́ jẹ́ ká múra ká má ṣe ṣiyèméjì. ọjọ́ ọ̀la ń bọ̀ ó ń bọ̀ wá dùn tó gbọ́. ọ̀rẹ́ mi mọ́kànlé ojú rẹ̀ sí kíkíká. ìrètí ògo rẹ̀ ń bọ̀ wá dire. jọ̀wọ́ jẹ́ ká múra ká má ṣe ṣiyèméjì. ọjọ́ ọ̀la ń bọ̀ ó ń bọ̀ wá dùn tó gbọ́. ọ̀rẹ́ mi mọ́kànlé ojú rẹ̀ sí kíkíká. ìrètí ògo rẹ̀ ń bọ̀ wá dire. ìrètí ògo.